bẹ́yàn kan bá ń sọ wípé àfòun bá yín mú sí tọ̀hún nípa kan pé ṣe ní tanra rẹ̀ jẹ torí gbogbo mo lè sọ gbogbo mo lè wí gbogbo mo lè tó kó máa gba títò ó lọ́wọ́ Elédùmarè ọba lókè nínú ni tí kì í bá ṣe ti Elédùmarè lásánlásán àṣàbánsá wọn náà lọmọ ẹ̀dá dámọ̀ òní yóò máa ṣe ohun gbogbo àbí kí ni iyán fẹ́ dá lára bí ọba ṣíṣu kí náà lògì fẹ́ dá lára bí kò bá sí àgbàdo àní kí làyàn fẹ́ Elédùmarè kí ló máa ṣe kí ló máa wí kí ló máa kà kí ló máa tó bí kì í bá ṣe ìfẹ́ àtàtìlẹ́yìn tá a rí gbà lọ́dọ̀ Elédùmarè pẹ̀lú ẹ̀yin tẹ́jọ́ olólùfẹ́ wa tájọ wà lórí ìkànnì aláyọ̀ Àrólé bàbá 1010 TV2 bẹ́ẹ̀ dúró tì wá ní gbogbo ìgbà torí bẹ́ẹ̀ mi bá mú wá bẹ́ẹ̀ bá sọ pé ẹ̀gbá kí ni mo fẹ́ dá lára náà wọ́n kí wa pé a kú bí ojú ọjọ́ tó ṣe rí ní gbogbo ibi yòówù kẹtì láǹfààní láti ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Àrólé bàbá 1010 TV2 níbi tí mo ti mú ròyìn wá lájẹ́ òbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ó kọ́ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́ ó kí gbogbo ẹ̀fẹ́ ẹ̀ṣẹ́ darapọ̀ mọ́ wa wípé ẹ káàbọ̀ o ìkànnì tó tọ́ tó sì yẹ kẹ́ ẹ wà látọjọ́ tó ti pẹ́ ibẹ̀ náà lẹ̀sẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ já sí lásìkò yìí ìròyìn rèé o ẹja wo kókó inú rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Yorùbá ní bára ilé ẹni bá sọ pò ń lẹ́nu ṣe ni àtúnbà lẹ́sẹ̀ pẹ̀lú lórí ọ̀rọ̀ Akpabio àti Natasha ni o Natasha ti gbé ẹjọ́ ìfi ọwọ́ sí júwèlé rẹ̀ lọ sọ́dọ̀ àwọn aṣòfin tàjọ àgbáyé báyìí. Tinubu gangan lè sùn lẹ́yìn ìbejì ó ń sì ní igi wọ́rọ́kọ́ tí ń dáná nú àrò wọ̀rọ̀kọ̀ tí ń dọbẹ̀ nù tó sì ń da wàhálà sí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò lágbádá El-Rufai ló sọ èyí di mímọ̀. Ṣé Yorùbá náà ló sọ pé báwo kò kájúlù yíya òun ni yóò yà wọ́n ní Ayédàtiwa tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ondo kò kájú ẹ̀ láti jẹ́ gómìnà pẹ̀lú bí ìpànìyàn ó ṣe ń di lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Ondo báyìí. Ẹgbẹ́ òṣèlú AAC ló sọ èyí di mímọ̀. Ó ti pé 40 ọjọ́ lé 4 báyìí táwọn ajínigbé ti jí ènìyàn 4 gbé sákàtà wọn nílùú Àbújá tí ìjọba kò sì rí ohunkóhun ṣe sí ìṣẹ̀lẹ̀ náà. Ìpínlẹ̀ Èkó ni mo wà báyìí o níbi tó kọ agbépo afẹ́fẹ́ gáàsì kan tó ti ṣe bẹ́ẹ̀ yí lulẹ̀ lásìkò tó fẹ́ yútọ̀nù lórí afárá Ọ̀tẹ́dọ́lá ti ìpínlẹ̀ Èkó. Ó yẹ jẹ́ ká bọ́ sínú ìròyìn ti ìṣẹ́gun táwọn ọmọ ogun ilẹ̀ yìí ti gbà. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti dóòlà ẹ̀mí àwọn 7 kan kúrò lákàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Plateau. Bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Zamfara níbi tán ti ṣe bẹ́ẹ̀ lé àwọn báńdíìtì lálẹ́ dojúbolẹ̀ tọ́pọ̀ farapa tọ́pọ̀ ẹ̀mí tó sì bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Bákan náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dáná sun ilé ikọ̀ àwọn agbésùmọ̀mí Lákúráwá tí ń bẹ ní ìpínlẹ̀ Zamfara yìí bákan náà. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Yorùbá ní bí ara ilé ẹni bá lẹ́nu ṣe là ń lẹ́sẹ̀ pẹ̀lú rẹ̀. Ọ̀rọ̀ Akpabio àti Natasha òun ló tún ti gbọ́ná ibòmíì yọ báyìí pẹ̀lú bí Natasha ti gbé ẹjọ́ ìfọwọ́síjúwèlé rẹ̀ lọ sọ́dọ̀ àwọn aṣòfin tàjọ àgbáyé báyìí. Sẹ́nitọ̀ tí ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi Natasha Akpoti-Odunaga èyí tí àwọn ọmọlé ìgbìmọ̀ aṣòfin àgbà tó jẹ́ sẹ́nitọ́ọ̀sì wọ́n fi ọwọ́ òsì júwèlé fún pé kó lọ rèé rọ́kúnlé fún odidi oṣù 6 gbáko lórí ẹ̀sùn tó fi kan Senate President Godwin Akpabio wípé ṣe ni ó fẹ́ jí gàrí òun bù tóun ò sì gbà fún un tó fa wàhálà àti làásìgbò láàrin àwọn méjèèjì tẹ́ ẹ bá sì gbàgbé orí ọ̀rọ̀ òun náà wà tí wọ́n ti fi ọwọ́ sí júwèlé fún Natasha pé kó lọ lé oṣù 6 gbáko láì gbowó oṣù lásìkò gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò àti gbogbo tí ó fi máa jẹ́ sẹ́nitọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà náà palẹ̀ rẹ̀ mọ́ kúrò ní àkàtà rẹ̀ níṣe ni Natasha ti wá gbọ́nà ọ̀nà àràbòmí ìyọba yìí pẹ̀lú bó ṣe gbé ẹjọ́ náà lọ sí ọ̀dọ̀ àwọn Interparliamentary Union IPU èyí tí tán sọ dímọ̀ wípé ó lé ní ìtọ́sọdúnmọ̀ wípé kò dín ní 181 orílẹ̀-èdè èyí tí wọ́n kóra jọ pọ̀ sínú ìgbìmọ̀ ọ̀hún níbi tí Natasha tó ti ṣe àlàyé ọ̀rọ̀ lánàá òde yìí wípé níṣẹ́ náà ti fi ọwọ́ sí rẹ́ òun jẹ báyìí náà ti fọwọ́ sí júwe ilé fún òun náà sì ti fi ọbẹ̀ ẹ̀yìn jẹ òun níṣu lórí pòǹjà fún ẹ̀tọ́ òun lórí ẹ̀sùn tó ń fi kan Godwin Akpabio lẹ́ni tí
ó ní ó fẹ́ jí gàrí òun bù tóun ò sì gbà. Ó ní kì í ṣe wípé òun fẹ́ dọ̀tí orílẹ̀-èdè Nàìjíríà, bẹ́ẹ̀ ni kì í ṣe wípé ní tìtorí ara tòun nìkan lòun fi wá sí ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ yìí. Ó ní bí kì í ṣe torí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, ní pàtàkì jùlọ àwọn tán jẹ́ obìnrin ní orílẹ̀-èdè Nàìjíríà, níbi tó ti ń ṣe ní àlàyé pé lórí ọ̀rọ̀ ọ̀hún níṣe ni ó yẹ kí wọ́n ṣe ìwádìí tó tọ́ àtẹ̀yí tó yẹ. Ó ní ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀, níṣe náà fọwọ́sí júwe ilé fún òun. Tẹ́ ẹ bá gbàgbé, ìfọwọ́sí júwe ilé Natasha wọn ló wáyé ní oṣù kẹta ọjọ́ kẹfà nínú ọdún tí a wà yìí. Ó ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé níwájú àwọn ìgbìmọ̀ tó kù nírètí àgbáríjọ àwọn ìgbìmọ̀ ọ̀hún láti orílẹ̀-èdè tí òǹkà wọn jẹ́ 181 tí wọ́n ṣe bẹ́ẹ̀ kóra jọ pọ̀. Ẹ gbọ́ fídíò náà, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lẹ́nu Natasha fúnra lára rẹ̀. I come with a heavy heart from Nigeria, but first I'd like to apologize to Honorable Kafila Obara. I am not here to bring shame to our country. I'm here to seek help for the women of Nigeria. Again, my name is Senator Natasha Akpoti-Uduaghan. 5 days ago, on the 6th of March 2025, I was suspended. As a senator, I was suspended illegally because I submitted a petition of sexual harassment against the President of the Nigerian Senate, Senator Godswill Akpabio. I thought that by submitting the petition, he would recuse himself, and both of us will submit ourselves to the Committee on Ethics, Privileges and Public Petition for a fair and transparent investigation. But unfortunately, I was silenced and I was suspended. I was suspended for 6 months, amongst many other stringent conditions, such as taking away my security, taking away all the officials, vehicles and other items that were handed over to me as a senator. My salaries will be cut off. I must not appear anywhere near the National Assembly. And for 6 months, I'm not to introduce myself or present myself as a senator locally in Nigeria or internationally. That means I'm here illegally, but I have no other place to go but to come here and speak to you women, because this is a bigger picture. This is a bigger picture. It depicts the crisis of women political representation. My suspension is not just about me. It's about the systemic exclusion of women from political leadership in Nigeria. Women make up 3.6% of political offices, and in the Senate, it's just 2.8. We have 109 men, and only 4 of us are women. So right now, it's 108 with only 3 women. This is a clear case of political victimization, punishment for speaking out against impunity, corruption, and gender-based violence. The United Nations Declaration 48104 declares sexual harassment as a form of gender violence. The Senate's actions are an assault on democracy. I was elected by my constituents to represent them. Yet a few powerful men have unilaterally decided to silence their voices by suspending me for 6 months. My call for an open and transparent investigation into harassment allegations have been met with hostility instead of accountability. If a female senator can be treated this way in the full view of the world, imagine what ordinary Nigerian women will go through every day in workplaces, in universities. Ẹ káàbọ̀ padà. Tinubu gangan lè sùn lẹ́yìn ìbejì, ó sì ní ìgbówọ́rọ́kọ́ tí ń dáná rú àti àròwọ̀rọ̀kọ̀ tó ń da ọbẹ̀ ẹgbẹ́ òṣèlú alátakò nù. El-Rufai ló sọ èyí di mímọ̀. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai ló mà ti ṣe àlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ báyìí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ àwọn gan ni èṣù lẹ́yìn ìbejì tó ń ṣe àtakò fún ìtẹ̀síwájú àti ìṣerere àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n wà pẹ̀lú
látàkò ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè Nàìjíríà. El-Rufai tó sọ èyí di mímọ̀ lásìkò tó ṣe àbẹ̀wò sí ọ́fíìsì ẹgbẹ́ òṣèlú SDP èyí tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́. Ibẹ̀ ló ti sọ mímọ̀ nínú fídíò táwọn ṣe àfihàn rẹ̀ fún yín. Ó ṣe àlàyé wípé wọ́n ṣe ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ ń gbé owó wàhálà kalẹ̀ sáàrin àwọn ẹgbẹ́ òṣèlú alátakò. Ó dákọ̀ ẹgbẹ́ òṣèlú PDP, Labour Party tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú NNPP. Ó ní wọ́n gbé àwọn ìgbésẹ̀ burúkú yìí láti má lè jẹ́ kí omi àlàáfíà kó wà láàrin àwọn ènìyàn tí wọ́n ń ṣe ẹgbẹ́ ọ̀hún. Ó ní nígbà tí wọ́n bá ti rójú ráàyè láti yanjú àwọ̀ tí ń bẹ ní inú ẹgbẹ́ wọn kò ní rójú ráàyè láti mójútó tó tó àtúntò yẹ fún ètò ìdìbò tọdún 2027. Ó ní ète àti ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí ìjọba àpapọ̀ lábẹ́ aláṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wá láti inú ẹgbẹ́ òṣèlú APC èyí tí wọ́n ń ṣe nìyí o. Ó ní fún ìdí èyí àwọn gbọ́dọ̀ jí gìrì káwọn sì sọra wọn ní òṣùṣù ọwọ̀ láti yẹ àgàmọ́ àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ní ọmọlódé Nàìjíríà lára. Fídíò náà bẹ́ẹ̀bì níbi tẹ́ ti gbọ́rọ̀ lẹ́nu Nasiru El-Rufai, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna tó fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ báyìí tó sì ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP. The crisis that 1990 is facing in the Labour Party is contrived and funded by the government of the day. Everyone knows it. Jumping from one court to another is all designed to distract the party leadership from focusing on their core functions. The same thing is happening in the PDP. Even the NNPP has been targeted for destruction. There are people that have been resourced to go and cause problems in the NNPP. The last thing I read about NNPP was that one faction of the party has expelled Kwankwaso and the sitting governor. When you see things like that, you know it's contrived crisis. Which party sacks a sitting governor? The only governor they have. And the only governor they have. You know it's contrived. I don't have the details. I cannot mention names because I don't have. Wọ́n ní bí àwọ̀ kò kájú ìlú yíya òun ni yóò ya. Wọ́n ní Ayédatiwa kò kájú ipò gómìnà ìpínlẹ̀ Ondo, èyí ló sì ń bí ìpànìyàn gbogbogbà. Ẹgbẹ́ òṣèlú AAC ló sọ èyí di mímọ̀. Ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo látẹnu ẹni tó jẹ́ olùdíje sí ipò gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún, Kúnlé Wiseman Ajayi. Ó ní ó sọ èyí di mímọ̀ lásìkò tí ó ń sọ̀rọ̀ tó sì ń ṣe ìbánikẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tí wọ́n ṣekú pa ènìyàn wọn nínú ìkọlù táwọn agbébọn Fúlàní darandaran tán ṣe ní ìpínlẹ̀ Ondo. Tẹ́ ẹ bá gbàgbé àti mú ìròyìn náà wá láti bí ọjọ́ mélòó kan níbi tí a ti sọ dímọ̀ wípé àwọn Fúlàní darandaran náà ṣe ìkọlù sáwọn ènìyàn ní ìpínlẹ̀ Ondo nílùú 4 ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n ti ṣekú pa ènìyàn tí ó lé ní 20. Èyí ló sì bí ọ̀rọ̀ tí Wiseman náà tó sọ àti ẹ̀sùn tó fi kan Lucky Ayédatiwa tí ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Ondo níbi tó ti sọ díẹ̀ wípé awọ rẹ̀ kò kájúlù, òun ló sì ń fa wàhálà àti làásìgbò èyí tí ó ń ṣẹlẹ̀ yìí. Nínú àlàyé rẹ̀ ó sọ dímọ̀ wípé tó bá ṣe wípé gómìnà Lucky Ayédatiwa ó mọṣẹ́ rẹ̀ níṣẹ́ tó sì mójútó ètò àlàáfíà àti ìjọmọnìyàn àwọn olùgbé ìpínlẹ̀ Ondo kò ní káwọ́ gbéra kán sì máa wo irú ìwà burúkú yìí lásìkò tó wà lórí àléfà. Ó tún ṣe ní àlàyé pé gómìnà ọ̀hún ló yẹ kó fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ondo torí pé àsìkò rẹ̀ báyìí ó ní wàhálà àti làásìgbò ló búrẹ́kẹ́ sí ní ìpínlẹ̀ Ondo. Ó tún wá ṣe bẹ́ẹ̀ lu àwọn ènìyàn tí wọ́n jáde láti ṣe ìwọ́de lánàá òde yìí ní olúlu ìpínlẹ̀ Ondo tí ń ṣe Àkúrẹ́ lórí pé àwọn kò fẹ́ bí àwọn Fúlàní darandaran wọ́n ṣe ń ṣekú pa àwọn ènìyàn ní ìlú Abo, ìjọba ìbílẹ̀ gúúsù Àkúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni ó tún sọ dímọ̀ wípé ó náà ṣe ìbánikẹ́dùn mọ̀lẹ́bí àti olóògbé àwọn tí wọ́n papòdà. Ó sì ṣe ní àdúrà pé iwájú tá kọjú sí yóò dára àti pé ọjọ́ ọ̀la rere ó ń bẹ fún orílẹ̀-èdè Nàìjíríà tá a bá ti ṣe bẹ́ẹ̀ pàkìtì mọ́lẹ̀ láti jàjà fún ẹ̀tọ́ wa ní orílẹ̀-èdè yìí. Ó ti pé 40 ọjọ́ lé 4 báyìí táwọn ajínigbé ti jí ènìyàn 4 gbé sákàtà wọn nílùú Àbújá tí solúlulẹ̀ yìí tí ìjọba kò sì rí ohunkóhun ṣe sí ọ̀rọ̀ náà.
tẹ́ ẹ̀ bá gbàgbé ní ìlú Àbújá tí ṣe olú ìlú ilẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ọjọ́ 29 oṣù kínní ọdún 2025 ni wọ́n ti jí àwọn ènìyàn 4 gbé lọ nínú ẹbí kan ṣoṣo léyìí tí wọ́n gbé ní agbègbè tó pè ní Chikakore Kubwa ìjọba ìbílẹ̀ Buhari ní olú ìlú ilẹ̀ tí ń ṣe Àbújá. Àlàyé ìṣáájú ó ní àwọn agbébọn tán ni wọ́n wọ inú agbègbè náà tán sì kó mọ̀lẹ́bí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tán sì kó èèyàn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú mọ̀lẹ́bí kan ṣoṣo. Nígbà tí wọ́n kó àwọn ènìyàn náà níṣe ni ìròyìn jáde níbi ọjọ́ kẹta wípé wọ́n rí òkú ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí ọ̀hún ní òpópónà ní ìpínlẹ̀ Niger lẹ́yìn tí wọ́n ti dẹ́mi rẹ̀ légbodò sí ojú ọ̀nà náà. Níṣe ni àwọn olùgbé agbègbè ọ̀hún ni wọ́n ti fariwo ta síta báyìí pé àwọn ò rí ìgbésẹ̀ kankan tí ìjọba tán gbé lórí ọ̀rọ̀ náà, pàápàá jùlọ iléeṣẹ́ ọlọ́pàá ní olú ìlú ilẹ̀ tí ń ṣe Àbújá pẹ̀lú bó ṣe di ọjọ́ 24 báyìí táwọn ènìyàn náà ti wà ní àkàtà wọn ajínigbé ọ̀hún, bó tilẹ̀ jẹ́ pé kọmíṣánná fáwọn agbófinró ní olú ìlú ilẹ̀ tí ń ṣe Àbújá Dísù Túnjí ó mọ̀ ṣe àlàyé pé àwọn ṣe gudugudu méje tó ń ti yàyà 6 tó sì ní káwọn ènìyàn náà ká fọkàn ara wọn balẹ̀ pé gbogbo ẹ̀ yóò padà ní ojútùú láìpẹ́ yìí táwọn yóò sì fi páńpẹ́ òfin gbé àwọn oníṣẹ́ láabi tán jẹ́ ènìyàn náà gbé ní olú ìlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Ìpínlẹ̀ Èkó òní mo wà báyìí níbi tọkọ̀ agbépo kan tó ti yí lulẹ̀ lásìkò tó fẹ́ yútọ̀nù lórí afárá Ọ̀tẹ́dọ̀lá ló bá ṣe bẹ́ẹ̀ tó gbiná jẹ ní ìpínlẹ̀ ọ̀hún. Ọkọ̀ táǹkà tó gbé afẹ́fẹ́ gáàsì èyí tó ìwọ̀n rẹ̀ tán ni ó tó 50,000 ìyún 50,000 òní ó mọ̀ ṣe bẹ́ẹ̀ dànù lórí afárá Ọ̀tẹ́dọ̀lá lánàá òde yìí ní ọjọ́ 11 oṣù kẹta ọdún tí a wà yìí lásìkò tí wọ́n ní ọkọ̀ agbépo ọ̀hún ó gbìyànjú láti yútọ̀nù lórí afárá náà ọlọ́mà ṣe bẹ́ẹ̀ sọ ìjánu rẹ̀ nù tí wọ́n sì lé títí tí wọn ò bá tó fi ṣe bẹ́ẹ̀ gbiná jẹ tó sì ran àwọn ọkọ̀ míì tí wọ́n bẹ ní ojú òpópónà tí iná náà tó gbìmọ̀ wọn. Àkọsílẹ̀ ilé yẹn tó ti jáde láyé ó ní kò sí ní ọwọ́ wa báyìí lásìkò tá a fi kó ìròyìn jọ, ṣùgbọ́n sọdúnmọ̀ wípé ọ̀gọ̀rọ̀ ọkọ̀ ó ní ó jóná gbúgbú lásìkò tí afẹ́fẹ́ gáàsì náà tó dúgbàmù ní ìpínlẹ̀ Èkó. ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ LASTMA Olúfẹ́mi Dámilọ́lá Òkè Ọ̀sán Ìtolú ó fi ìdí ìròyìn náà múlẹ̀ nínú ètò sì náà wọ́n ṣe akitiyan láti lè jẹ́ kí iná ọ̀hún kí wọ́n pín ọwọ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ẹni tí ọ̀rọ̀ sojú rẹ̀ Michael nínú ìròyìn tá a padà ṣe fídíò rẹ̀ fún wa tó náà ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí bí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà bó ti ṣe wáyé. Fídíò tiẹ̀ náà ń bẹ níbí ẹja fún àyẹ̀wò. Oh, what did you see now this evening around 8:30? This motor now for this gas station waiting for up. They want offload this gas for there. They come down for that place. So immediately they want match Blake enter for that place. So the Blake no fit catch, they no fit stop. Down in front of their company there. One small motor there in front of them, they no fit enter there. They release the motor down. Just with that speed, with that tension, the conductor come open the door. They shout, everybody run. With that speed, that's what they come. Now here they ran. One small motor, maybe 3 motor, 4 motor there for there. That's so they hit this thing, jump on top that motor. Immediately the gas explode. People they run, everywhere they run, everywhere. Some people wait people to say before the fire starts. It take like 3 minutes before fire starts, but people escape small. Many people run before the fire catch. So immediately the fire catch, and I saw people they shout, people they run. Many people, some die for there. I know because one motor way they in front of. You said some people die. Some people die. You get one motor there on top of the tanker land on top of one motor. People there inside. The motor fall on top of the place, and people there for this hospital. So one time that time when the fire catch, they shout for there. Some people there for see this hospital. They shout, help me. Nobody. Ẹ káàbọ̀ padà. Ó yá ẹ jẹ́ kí a máa bọ́ sínú ìròyìn ìṣẹ́gun báyìí. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti dóòlà ẹ̀mí àwọn ènìyàn 7 kúrò láhàámọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Plateau. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n jẹ́ Operation Safe Haven òní wọ́n mà ti ṣe gudugudu méje tó ń ti yàyà 6 pẹ̀lú bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí ènìyàn 7 ní ìjọba ìbílẹ̀ Riyom tí ń ṣe ìpínlẹ̀ Plateau gẹ́gẹ́ bí wọ́n ṣe mú ìròyìn náà wá wípé
ní òpópónà Jọ́ọ̀sì sí Gànáwúrì ó ní àwọn ajínigbé náà ni wọ́n fi ń ṣọṣẹ́ tí wọ́n fi ṣe ibùba wọn láti ti já àwọn ènìyàn náà gbé láti ọjọ́ keje oṣù kẹta ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ ìròyìn ọ̀hún wípé àwọn ajínigbé náà ó ní wọ́n ń ṣọṣẹ́ ní gbogbo agbègbè náà àtìgbà náà ti ń dọdẹ àwọn oníṣẹ́ láabi ọ̀hún nílò tí wọ́n sì ṣe ìkọlù sí wọn ní ibùba wọn tó wà ní Gànáwúrì yìí níbi kan ti ṣe ní àlàyé pé wọ́n dóòlà ẹ̀mí ènìyàn méje táwọn oníṣẹ́ láabi náà sì bẹ́ ẹsẹ̀ wọn sọ̀rọ̀ náà wọgbó lọ ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ àwọn tí wọ́n gbà kalẹ̀ láhàámọ́ àwọn ènìyàn náà ó ní wọ́n fi orúkọ wọn léde níbi tá a ti rí Saleh Umaru, Mohammed Inusa, Abdullahi Abdulrasaki, Abdulsalamu Mohammed Hamisu, Ibrahim Maradu àti Seidu Sani tí gbogbo wọn wá láti ìpínlẹ̀ Bauchi. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti Operation Safe Haven wọ́n ní àwọn kò ní sinmi bẹ́ẹ̀ làwọn kò ní tẹ̀tì àfi táwọn bá pinwọ́ àwọn oníṣẹ́ láabi ọ̀hún ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Plateau àti ilẹ̀ Àríwá lápapọ̀. Bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Zamfara níbi tán ti lé àwọn báńdíìtì lálejòjúbolẹ̀ tí ẹ̀pọ̀ ẹ̀mí wọn tó ṣòfò táwọn míì sì farapa tán sáwọnú igbó lọ báyìí. Operation Fasanyama ó ní wọ́n ti dójúlé àwọn ikọ̀ agbésùmọ̀mí báńdíìtì tí wọ́n ti ṣọṣẹ́ ní agbègbè Mada ìjọba ìbílẹ̀ Tìsàfẹ́ ní ìpínlẹ̀ Zamfara gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé nínú fídíò tó tún ṣe àfihàn ìfìdí ìròyìn náà tó ń fi múlẹ̀ nípa bí àwọn ọmọ ogun lẹ̀ yìí wọ́n ṣe jọ ṣínà ìbọn bọ́ra wọn pẹ̀lú àwọn báńdíìtì náà sì lé ọ̀gọ̀rọ̀ àwọn báńdíìtì ọ̀hún lálẹ́ dojúbolẹ̀ nínú ètí àmọ́ ṣàfihàn fídíò bí wọ́n ṣe ń gbé ọ̀kadà wọn tán bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ sálọ wọn ní ọ̀gọ̀rọ̀ ẹ̀mí àwọn agbésùmọ̀mí ọ̀hún ó ní ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà tí wọ́n sì tún gba ọ̀pọ̀ ohun ìjà olóró nígbà tó ti gba ọ̀kadà àti ìbọn oríṣiríṣi lọ́wọ́ wọn. Bákan náà ní tàwọn ikọ̀ Lakurawa èyí tán dáná sun ilé wọn ní ìpínlẹ̀ Zamfara yìí bákan náà ní Operation Àdáríńdájí àwọn ni wọ́n ṣe iṣẹ́ takuntakun yìí ní ọjọ́ kẹwàá oṣù kẹta ọdún tí a wà nínú rẹ̀ yìí abúlé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní àwọn ikọ̀ Lakurawa ọ̀hún náà fi ṣe ibùgbé ní ìpínlẹ̀ Zamfara náà ṣe ìkọlù sí tó sì sọ iná ńlá sí gbogbo ilé wọn tí wọ́n kọ́ kalẹ̀ síbẹ̀. Ikọ̀ Lakurawa ní kété tán gbúrò àwọn ikọ̀ ọmọ ogun lẹ̀ tán bọ̀ náà ni wọ́n ti sá wọnú igbó lọ ṣùgbọ́n wọn ò tún fi hàn lẹ̀ lọ́rùn pé kí wọ́n lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀ ní ìṣẹ̀nà tún gbà tì wọ́n nínú igbó ọ̀hún. Àwọn abúlé mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti dárúkọ Lilingo, Gogoro, Zurmuku àti Bauni ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn ènìyàn náà ní ìpínlẹ̀ Zamfara. wucewa za su ẹ já máa ṣe ẹnu wa ní dédé síbí fún ti àkókò yìí pẹ̀lú bí ìròyìn wa kò ṣe ní ju báyìí lọ fún tásìkò yìí akínyẹn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ṣẹ̀ ń tẹ̀pa lùfẹ́ ẹ̀kú àìbínú Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa títí dìgbà tá a tún padà máa pàdé ẹ fi kọ́mẹ́ǹtì yín sílẹ̀ á máa yẹ̀wò á sì máa bá wa pẹ̀kẹ́lù bí ti ń lọ gbogbo àkíyèsí tẹ̀ bá sì tún fẹ́ pè wá sí lórí bí yóò tún ṣe máa gbé pẹ́ẹ́lí ju bá a ṣe ń ṣe ìlọ ẹ má tẹ̀tì láti bá wa fi sí abẹ́ comment section a máa dá yín lóhùn ní wàrà sísà ẹ ṣeun àdúpẹ́ púpọ̀ lọ́pọ̀lọpọ̀.